A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gba òmìnira. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àfihàn èyí lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X pẹ̀lú àkọlé wípé gbẹ̀yìngbẹ́yín àwọn agbófinró ti gba ìyọ̀ǹda akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé. Ó ní kò sí àdéhùn kankan tí wọ́n fẹnu kò lé lórí fún àwọn adàlúrú láti gba ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 nígbà tí àwọn agbébọn ṣe ìkọlù sí iléèwé mẹ́ta: Community Grammar School, Baptist Nursery and Primary School àti LA Primary School ní ìlú Esiele àti Yawota, ìjọba ìbílẹ̀ Oríire. Kò dín ní akẹ́kọ̀ọ́ 39 àti olùkọ́ 7 títí kan principal tí wọ́n jí gbé níbi ìkọlù. Láàárín ìkọlù yìí ni wọ́n ṣekú pa olùkọ́ kan, Joel Adéṣíyàn, bí ó ti gbìyànjú àti sá mọ́ wọn lọ́wọ́. Olùkọ́ mìíràn, Michael Oyedokun, ni wọ́n bẹ́ lórí nínú ìgbèkùn àwọn ajínigbé. Àwọn adàlúrú wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n ń béèrè fún ohun mẹ́rin kí wọ́n tó lè yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé. Lára rẹ̀ ni ìyọ̀ǹda olórí àwọn adàlúrú, owó ní sísan, ọkọ̀ Hilux 2 àti ìfìdímúlẹ̀ òfin Sharia. Ṣùgbọ́n gbogbo ìgbà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń tẹnumọ́ wípé àwọn kò lówó kankan san fún ìyọ̀ǹda àwọn tí wọ́n jí gbé. Èyí dá awuyewuye sílẹ̀ tí ó mú ẹgbẹ́ àwọn olùkọ́ gùn lé ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ pípẹ́ láti fi ẹ̀hónú wọn hàn kí wọ́n tó wọ́gi lé nínú oṣù keje. Ìjọba àpapọ̀ dá sí i pẹ̀lú iléeṣẹ́ ológun àti ọlọ́pàá bí wọ́n ti ń fi gbogbo ìgbà sọ àsọdájú wípé àwọn ń gbé ìgbésẹ̀ àti gba ìyọ̀ǹda wọn. Lẹ́yìn ìyọ̀ǹda ní iléeṣẹ́ ààrẹ ṣàlàyé bí wọ́n ti rí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọ̀nyí gbà kalẹ̀. Wọ́n ní wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú 8 nínú àwọn ajínigbé wọ̀nyí, wọ́n sì ti wà ní àkàtà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nígbà tí àwọn mìíràn nínú wọn gbèkúrú jẹ níbi ìkọlù. Ọ̀nànúgà ṣàlàyé wípé adarí adàlúrú tí àwọn ajínigbé fẹ́ kí wọ́n yọ̀ǹda ṣì wà lórí ẹjọ́ fún àwọn ẹ̀sùn ìwà adàlúrú tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ rẹ̀. Ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí ti wá dá ìwọ́ ìdùnnú sílẹ̀, pàápàá jùlọ ní agbègbè Ògbómọ̀ṣọ́, níbi tí àwọn arìnrìn-àjò àti èrò ojúnà ti ń fò fáyọ̀ bí ìròyìn ṣe kàn dé ọ̀dọ̀ wọn. Lẹ́yìn àṣeyọrí yìí ni iléeṣẹ́ ológun wá gbangba bí ará ìlú àti ọmọ Nàìjíríà ṣe ń gbóríyìn fún iṣẹ́ takuntakun wọn. Bákan náà ni wọ́n kẹ́dùn àwọn òṣìṣẹ́ tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìgbìyànjú. Gẹ́gẹ́ bí àlàyé iléeṣẹ́ ológun, GOC 2 Division Major General Chinedu Inebeife ni ó darí ikọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ láti ọ́fíìsì National Security Adviser, National Counter-Terrorism Center, Defence Headquarters, Nigerian Army, Navy, Air Force, Nigerian Police Force, Department of State Services, National Intelligence Agency, Nigeria Security and Civil Defence Corps, títí kan àjọ Àmọ̀tẹ́kùn, Vigilante àti àwọn ọdẹ. Kí ìgbanikalẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wáyé ní Inebeife ti darí ikọ̀ lọ igbó Babasango ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti gba àwọn 2 tí wọ́n jí gbé kalẹ̀. Iléeṣẹ́ ológun tẹ̀síwájú wípé gbogbo àwọn tí wọ́n gbà kalẹ̀ ni wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn tí wọn kò ṣe àfihàn rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn. Ààrẹ Bọ́lá Tinubu wá gbóríyìn fún gbogbo àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́yìn àṣeyọrí bí ó ti ní àwọn ọmọdé wọ̀nyí àti olùkọ́ wọn gba òmìnira láì san owó ìdásílẹ̀ ransom. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ní ohun tí ó jẹ ìjọba òun lógún lọ́wọ́lọ́wọ́ báyìí ni àti mú kí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gbà kalẹ̀ kúrò nínú ìgbèkùn àwọn ajínigbé darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn kí ó sì pèsè gbogbo ohun tí yóò mú wọn padà bọ̀ sípò lẹ́yìn ọjọ́ 64 56 days nínú hílàhílo. Gómìnà sọ èyí lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lẹ́yìn àṣeyọrí àwọn ológun bí ó ti fi ìmoore rẹ̀ hàn lórí
ìpadàbọ̀ àlàáfíà lẹ́yìn bíi oṣù méjì nínú ìgbèkùn. Mákindé ní ìjọba ìpínlẹ̀ yóò rí dájú wípé gbogbo ìtọ́jú tí ó bá yẹ ni wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ láti lè mú wọn padà bọ̀ sípò nípa ti ara àti ti ẹ̀mí kúrò ní physical and emotional trauma tí wọ́n là kọjá nínú ìgbèkùn. Bákan náà ni gómìnà gbóríyìn fún gbogbo àjọ aláàbò tí wọ́n lọ́wọ́ nínú àṣeyọrí yìí fún ìfarajìn wọn, bí ó ti gbà á ládùúrà kí Ọlọ́run tẹ́ àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn sáfẹ́fẹ́ rere, kí Ọlọ́run tu mọ̀lẹ́bí wọn nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán Túnjí Dìísù ti ní ọlọ́pàá ìpínlẹ̀ yóò mú iṣẹ́ ọlọ́pàá túbọ̀ wálẹ̀ jì kí ó tún ṣe àlékún iṣẹ́ agbófinró. Dìísù sọ ọ̀rọ̀ wọ̀nyí fún iléeṣẹ́ ìròyìn NAN lánàá ní ìlú New York, ṣùgbọ́n ó wá fi kún wípé ìgbésẹ̀ yìí nílò ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò, àgbéyẹ̀wò àti ìgbáradì kí ó tó lè wá sí ìmúṣẹ. IGP ní àwọn ṣì wà lẹ́nu à ń wu eyín lọ́wọ́ teething stage. A nílò ìrírí, ẹ̀kọ́ àti àfarawé láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ti ní ìrírí ọlọ́pàá ìpínlẹ̀. Ó fi ìgboyà rẹ̀ hàn wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò túbọ̀ mú àlékún bá ìbáṣepọ̀ ìjọba àpapọ̀ àti ètò ààbò ìpínlẹ̀. Yóò mú iṣẹ́ ọlọ́pàá súnmọ́ ará ìlú nítorí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yóò lè ṣe àmójútó agbègbè tí wọ́n ń sìn. Yóò dá wa padà sí àkókò tí olúkálùkù mọ àwọn tí wọ́n ń ṣe àmójútó agbègbè wọn. Ọ̀gá ọlọ́pàá ní ìbáṣepọ̀ pẹ̀lú ará ìlú yóò mú kí ìgbẹ́kẹ̀lé àti ìfèsì sí ìpè pàjáwìrì wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Sínétọ̀ tó ń ṣaṣojú Borno South Senatorial District Mohammed Aliu Ndume ti ṣe àpèjúwe ìbuwọ́lù igbákejì ààrẹ Kashim Shettima gẹ́gẹ́ bí olùdíje papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu fún ìdìbò gbogbogbò ọdún 2027 ní àpẹẹrẹ ìgbésẹ̀ ńlá sí àṣeyọrí ìdìbò ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Sínétọ̀ Ndume sọ èyí lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí ilé Shettima láti lọ kí i kú oríire fún ìfàkalẹ̀ rẹ̀ láti díje papọ̀ pẹ̀lú ààrẹ Tinubu running mate. Gẹ́gẹ́ bí àlàyé Ndume, ìpinnu ààrẹ Tinubu ṣe àfihàn ojú inú àti ìgboyà tí ó ní nínú Shettima, òtítọ́ rẹ̀ àti àfojúsùn rẹ̀ sí ìṣèjọba. Ndume ní ó jẹ́ ojúṣe wọn gẹ́gẹ́ bí adarí àti ọmọ bíbí ìpínlẹ̀ Borno láti ṣe àjọyọ̀ ẹni wọn bí wọ́n ti fi ìmoore rẹ̀ hàn sí Tinubu fún bí ó ti gba Shettima mọ́ra láti tẹ̀síwájú. Ndume ṣe àpèjúwe Shettima ní ẹni tí ó ṣe é fọkàn tẹ̀, tí iṣẹ́ rẹ̀ sí iṣẹ́ ìlú àti àfojúsùn rẹ̀ sí ẹgbẹ́ òṣèlú ń tẹ̀síwájú àti máa fún wọn ní ìgboyà láàrin ọmọ ẹgbẹ́ àti orílẹ̀-èdè. Ó wá fi ìdánilójú rẹ̀ hàn wípé tíkẹ́ẹ̀tì Tinubu àti Shettima yóò mú àṣeyọrí bá ìṣèjọba kí ó sì pèsè ààyè sílẹ̀ fún àṣeyọrí ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gẹ́gẹ́ bí ìdíje bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, èròǹgbà wọn ni láti gbá góòlù nípa fífi igi gbá bọ́ọ̀lù láàrin ilé méjì, ṣùgbọ́n èyí yàtọ̀ sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ènìyàn gbọ́dọ̀ fi igi gbá èyí wọnú àwọ̀n pẹ̀lú ọwọ́ ọ̀tún bí wọ́n ti ń gun ẹṣin tí yóò máa gálọ́ọ̀pù fún máìlì 30 sí 45 láàrin wákàtí kan. Àwọn òfin mìíràn wà tí ó de ìdíje yìí, lára rẹ̀ ni àti máa yí ipò padà ní gbogbo ìgbà tí wọ́n bá gbá bọ́ọ̀lù wọ inú àwọ̀n kí ikọ̀ kọ̀ọ̀kan lè ní ìrírí tí ó yàtọ̀, tàbí láti lè ní àyípadà ojú ọjọ́ pàápàá jùlọ bí oòrùn bá pọ̀ ní apá ibìkan ju ibìkan lọ. Àwọn tó ń gbá bọ́ọ̀lù polo á tún máa ṣe pàṣípààrọ̀ ẹṣin ní ó kéré tán láàrin ìṣẹ́jú 7.5 kí ó má baà rẹ̀ wọ́n, nítorí ìtọ́jú ẹṣin ṣe pàtàkì láàrin ìdíje polo. Èyí ni wọ́n ń pè ní chuka ní èdè India. Lagos Polo Club kọjá eré ìdárayá nìkan, ó jẹ́ ìpamọ́ àṣà, ìlú tí ó kún fún àwọn olólùfẹ́ eré ìdárayá àti àpẹẹrẹ àṣeyọrí orílẹ̀-èdè Nàìjíríà. Láti padà sí orí pápá, àsìkò ti tó láti ṣe àgbékalẹ̀ ife pẹ̀lú òṣèré ilẹ̀ òkèèrè Djimani Ouzone bí ó ti bọ̀wọ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù bíi Ṣèyí Tinubu, Usman Dantata, Bashiru Dantata, Lorenzo Larumba, pẹ̀lú Òpé Oyinlọ́lá àti Khalifa
Dangote gẹ́gẹ́ bí fìdíhẹẹ́ substitute. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.